ṣẹ̀dá ayé ìbà aṣẹ̀dá ọ̀run ìbà ìbò ṣẹ̀dá kọ́ bá mọ̀ tí kùtùkùtù ọba ìbò ìbá ṣàkàwò ṣe ayé gìrì wíyàwó òde Ìjẹ̀ṣà ìbá gírígírí wo ìbá gìrìgìrì wo. kí á báyìí náà ti gbà. bàbá ìjọ ẹgbẹ́ má jẹ́ ń padà sílé. àtìgbà tí wọ́n ti gbọ́ ọmọ wo ni wọ́n gbọ́ pé wọ́n bí nìkan tó wá gbé báàgì oúnjẹ wá sí ìdálé. Akànní, fine boy looking stupid. sórí tó bá fẹ́ mi ayé mi máa bàjẹ́ o. Akànní ayé ẹ̀ máa bàjẹ́ ni. tó bá jẹ́ pé ìyẹn ni mo ní ìṣòro gan o ìṣòro pọ̀ nínú ayé mi gẹ́gẹ́ sí ń wò mí. níbo ni babaláwo yìí ti dúró agbára fún ọmọkùnrin yìí. ẹni ọ̀dà wo la bí ìṣèkájà bíi. ó mọ̀ pé ṣẹ́ délédò àgbára èèyàn ẹnì kan ò lè pé kéèyàn mọ̀ ṣe o. ó ríìlì ẹ ń gbádùn ara yín ó dàbí ìpò lórí burúkú làwọn tó ní ẹ. má wọrí mo ti bá wí. ìwọ ti bínú ti gbá ṣoṣo lójú o tèmi náà bá wá bínú da yèrè sí ọlá kò sí lè mọ̀ ìjà ti wá bẹ̀rẹ̀ báyìí. dẹnu rẹ lọ ikú dúdú ní kóṣù dúdú ikú pupa ní kóṣù pupa èyí tó bá ní kùn àgùlẹ̀ bọ́ọ̀nù dòdòdò ilẹ̀kùn ọ̀run ṣí ọ́ èèyàn ń bọ̀. arógẹ́ o arógẹ́ agbàgẹ́ agbàgẹ́ olókùnrin gìjà olókùnrin gìjà olókùnrin gìjọ olókùnrin gìjọ. dẹnu rẹ lọ. tó bá wá rí bẹ́ẹ̀ ẹ ṣe awolabí bó ṣe ń ṣojú ẹ fi làkàlàkà kẹjẹ kó mọ̀ wípé láì sí ẹ̀yin kò lè sí òun. ṣé ọ̀rọ̀ mi ò ti dájú ejò tó kọjá lórí àpáta tí ò di pa báyìí. ó tún kù nìbọn ró ó ní nǹkan tá a tún máa ṣe sí i. wọ́n sì jẹ́ tí la nídìí. àmọ́ bọ́jà pa ayọ̀. ẹ jẹ́ bá pa mí díẹ̀ díẹ̀. tí ìwọ bá ní ìbò níwọ̀n àwọn náà nígbà lápò ìtura ń báyìí òun sì ń tẹ̀wọ̀. bá ìyá aládé ìyàwó ọ̀rẹ́ ìkàlẹ̀. Nídù, gbà pé owó ìkú fún. Àlàyé fún mi kí ní ẹjọ́. Bọ̀bọ̀ ìṣó ya wèrè ni. Sọ́mọ tó ti ń bọ̀ ṣá. Ó ń bọ̀ látọ̀run, ó lajú sílé ayé, ó sì tún béèrè Ayọ̀mídé ẹ̀. Anyway, Ayọ̀mídé ẹ̀ wà lálàáfíà. Ara ẹ̀ ti balẹ̀, ara ẹ̀ ti yá. Ẹ̀tàn kẹ̀, sáwà tó a gbé mí ẹ̀ là la máa ń síkú pa Ayọ̀mídé. Ikú Ayọ̀mídé ò lè fún àwa ní nǹkankan. Kí ló sì wọ́wọ́ yìí? Báyọ̀, kò sí àǹfààní àti rí Ayọ̀mídé báyìí. So get it. Àti pé nísìnyí tọ́rọ̀ ẹ̀ ti ń lakú lọ. Ṣé o máa parí exam ẹ̀ síbí báyìí? Àbó sì fẹ́ continue? Ṣé ìwọ ṣetán láti fi Ayọ̀mídé kalẹ̀ fún mi? Mi ò ṣetán láti fa Ayọ̀mídé sílẹ̀ because agreement tó wà láàrin mi àti ẹ̀ ò tí ì parí ẹ̀. Exam sì pọ̀ ńlẹ̀ yàgò ẹ̀ tẹ̀. Tẹ́ ẹ bá ti ṣetán láti fi Ayọ̀mídé kalẹ̀, èmi náà jẹ́ kó yé mi pé èmi náà ti ṣetán láti yọ ẹsẹ̀ kúrò ní tí mo tẹ̀sẹ̀ bọ́. Torí pé gbígbín bá fa ìkarahun àtẹ̀lé ní ọ̀rẹ́ mi àti Ayọ̀mídé. O sì fẹ́ continue? Mo ṣetán láti continue. Nílùú,
Wèrè ni bọ̀bọ́ yóò fẹ́ continue. Pẹ̀lú bó ṣe ń kú lọ yóò tún fẹ́ continue. Mr. Lofa. Ibrahim Gan, ó lágbára gan. Agolofo. Báyọ̀. Ó fẹ́ continue. Ẹ ṣáà máa ṣe kókó fún ọ̀bọ̀. Kí ló ṣe ẹ́? Ṣé o fẹ́ lọlé pẹ̀lú ìyàwó ẹ̀ lọ? So ti gbàgbé agreement wa ni. Another step lélẹ̀ tó ń take yìí náà. Mi ráyè o. Nidu. What's the game, Joe? Ayọ̀. Olólùfẹ́ ti wà níwájú. Lóòótọ́ ìwọ̀n ṣùgbọ́n ẹni tó wà wájú mi yóò kì í ṣobìnrin. Ká tó wá ní yóò jáyọ̀ mi dé olólùfẹ́ mi. Ẹ ṣàánú mi, iṣẹ́ ti ṣe kọ́ fún ni. Ẹ ti ẹ̀jùbọ̀ tẹ̀ fún mi lórí ẹni ẹ̀. Ẹjọ́ ẹ ṣàánú mi. Ẹjọ́ ẹ ṣàánú mi. Ẹ bá máyọ̀ mi lórí ẹjọ́. Ayọ̀. Kí ló ṣẹlẹ̀? Kí ló dé tó ń fọwọ́ ra mi nítorí tí wọ́n ń lò bẹ́ẹ̀? Ṣòro níwọ̀n ìgbà tí mo bá ti ní máàkì inú mi ò kí ń dùn ó dẹ̀ máa ń bà mí nínú jẹ́. Ṣé o tiẹ̀ rírò wípé bóyá kí ní nǹkan wà lára tí mo fi ń fẹ́? Ṣé wàá fẹ́ bọ̀? Wọ́n fẹ́ lè ní nǹkan ló máa ń sábà mú ìlú tí mo ti mọ̀. Àbí nígbà tá lára tèmi bá ti lára òun, kí ló dé tí mo sọ pé kó ẹ̀sùn pọ̀ mi? Àti pé olólùfẹ́ méjì ò gbọdọ̀ máa kórìíra àwọn ara wọn. So, I love you, baby. So, kí láyé tó ṣe ọmọ Spanish? Àyè sọ́lẹ̀ fún mi jọ. Àbúrò ìjọ. Sọ́lẹ̀ fún mi jọ. Ẹ jẹ́ kí rí ẹ̀jọ́. So, o tún dá òórùn ìyàwó ẹ̀. Okay. O sì ń pass àwọn exam. Now, mo ní 500,000. Látọ̀dọ̀ mo ní 500,000. Àjọ ìtòyọ̀ náà ní ṣorí burúkú. Mo ti fẹ́ rí 500,000. Yóò sì ṣe 30,000 gbogbo mo ti fẹ́ rí 500 ẹjọ́ ṣàánú mi. Ẹ ṣàánú mi ẹjọ́ ìtòyọ̀ náà. O ò ṣiṣẹ́ 30,000 naira bí? O ò tí ì ṣe tán. Olóńgbò ẹ̀jí ká lọ yanjú ẹ̀. Yanjú ẹ̀ bá wo torí ọlọ́ láìṣẹ́ rọ.
ẹ jọ̀ọ́ ẹ ṣàánú mi. Mo dárò tèmi gbọ́ mi. Sure, you go back home with your wife. Àti wá ń gbé báwo ni èèyàn mẹ́ta ṣe fẹ́ dúró ní méjì méjì. Mo sì mọ̀ wọ́n ará ilé mi kò ń ṣèlú. Mo mọ bí àpò Báyọ̀ ṣe rí. Báwo ló ṣe fẹ́ rí 500,000? Kò lè rí, kò ń ṣèpè. Mo ní láti wá nǹkan ṣe sí. Olóńgbò! Nídù! Olóńgbò! Olóńgbò. Ṣé ìfẹ́ òtítọ́ sí wà ṣá? Nídù. Ìfẹ́ òtítọ́ wà. Ó kàn jẹ́ pé ìfẹ́ òtítọ́ máa ń wọ́n. Ọ̀nà ẹ̀dẹ̀ máa ń jìn láti rí. Ìfẹ́ òtítọ́ tó ń wò yẹn, ọjà òkùnkùn ni. Kò dẹ̀ wọ́pọ̀ kó wà ní àárín èèyàn méjì bẹ́yẹn. Tí olólùfẹ́ méjì bá wà tó bá ń lòfẹ́, ọ̀dọ̀ èèyàn kan láti sábà máa ń rí ìfẹ́ òtítọ́ yẹn. Ẹ̀kú wọ́pọ̀ bẹ̀rẹ̀ ìfẹ́ òtítọ́ wà ṣàkó wà. Ẹni bílù gbé mi mọ̀ pé ìfẹ́ tún máa ń lo ohun. Ọ̀dọ̀ Báyọ̀ mo ti kọ́kọ́ rí. Ìwọ ò lè mọ yẹn tó mọ̀ pé wọ́n ò ní olólùfẹ́. Àyù máa ń lọ́ọ̀fù òkè ń lọ́ọ̀fù tí ẹni pé kán wọlé kó gbọ́n sí i kán dẹ̀ jáde padà. O ò lálábàárò, o ò lálábàtàn, o ò ní olólùfẹ́. Ṣètò jẹ́ kó lè mọ̀ bóyá ìfẹ́ lóorun tàbí fi olóorun. Bọ̀ mo ń kàn bá mẹ̀ fún ìfẹ́ lóorun. Olóńgbò. Èmi máa ń mú sí mi lára nìyẹn o. Ara ọkọ̀ fẹ́ kó mọ̀ pé ó dáa kéèyàn máa lò fẹ́. Èmi gan mo máa ń lọ́ọ̀fù. Mo máa ń lọ́ọ̀fù. Ìfẹ́ dùn. Hello ọ̀rẹ́ mi, mo wà pẹ̀lú ẹ̀. Ọ̀rẹ́ ìjọ kọ̀ọ̀kan wọlé sórí fóònù mi, bá mi sáré drop report rẹ̀ tó máa pè padà tí máa ṣe tán. Thank you. Hello Dèjì. Báwo ni? Mo wà lé. Ó dá, mo wà lọ. Jẹ́ kí n sáré change, mo ń bọ̀ sí i. Mo ń bọ̀, ṣùtúbọ̀, mo ń bọ̀. Ọ̀rọ̀ àìsí ìwé. Ọlọ́run ṣàánú báyà bí. Kínú oríwo là ń kọ sí gbẹ̀dú báyìí torí Ọlọ́run. Mo lè dábọ̀ ọ̀rọ̀ ìtú. Àbí orí tún lè mú ìbá ìtorí Ọlọ́run. Ṣé kí ni dé Ọlọ́run? Ayọ̀. Gbogbo kí ló ṣẹlẹ̀ báà ní orí ìlú báyìí. Ìrora ni ló jẹ́ fún mi. Wípé mo rí ẹ, ìwọ́de ló tún yí padà báyìí. Àbí mo kọ́ ló ń ṣe jàgídíjàgan. Máa wù ẹ́, ìwọ ló ń sọ̀rọ̀ báyìí Ayọ̀. Ṣé o mọ̀ pé kò sí ìkọ̀kọ̀ tí ìfẹ́ gbà tí? Mo mọ̀ pé ọlá igbá ni àwọn fi yàn. Ọlá ìkarahun dẹ̀ ni ló fi ń fà. Ọlá ìfẹ́ tí mo ní ṣe ẹ̀ ló yí mi padà ló sọ mí lọ́mọlúwàbí báyìí. Mo nífẹ̀ẹ́. Ọlá ìfẹ́ tó ní sí mi, ó jẹ́ káyé ẹ̀rọ báyìí. Bẹ́ẹ̀ni. Bẹ́ẹ̀ni báwo? Kí ló ń ṣẹlẹ̀? Padà mi ló ń jà. Alákọ̀ọ́lẹ̀ mò ń lá tó fẹ́ tún ayé mi ṣe.
ìwọ fìyẹn lẹ̀ kí ló ṣẹlẹ̀. olóńgbò yàrá ọ̀gá mo wà ń bẹ̀. ọ̀gá tó pọ̀ gẹ́gbẹ́ ránṣẹ́ o ò ní kú. ẹ lálejò ni. ẹ̀yin wà ń kí ló ṣẹlẹ̀ sí òsì o. ọ̀rọ̀ wà. ọ̀rọ̀ wà. ọ̀rọ̀ wà. Yes. Okay. My boss. ọ̀rọ̀ wà. ọ̀rọ̀ wà láàrin mi àti ẹ̀. ń gbọ́. ẹ má bínú ọ̀rọ̀ tí mo fẹ́ bí yìí mi gẹ́gẹ́ rí bákan. kí ni nǹkan tó ṣẹlẹ̀ ẹ tún dé Dèjì àti Bísọ́lá ẹ tún dì wọ́n mọ́lẹ̀ because mo rò pé àwọn pípù yẹn gbéṣẹ́ fún wa ni wọ́n lè láwọn òṣìṣẹ́ yẹn mọ́ kí ni nǹkan tó tún wá ń ṣẹlẹ̀. Edu sórí àwọn gẹ̀ẹ́sì fi àwọn sílẹ̀ mẹ́ẹ̀ẹ́dẹ́ kan máa ṣe fàájì wọn because ọ̀rọ̀ kan tó ń bá mi sọ ráàsì ní kò lẹ́yìn pẹ́ sí mi ṣùgbẹ́tì sórí jẹ́ kí n sọ kankan fún ẹ ọ̀rọ̀ àwọn àgbà kan wà tó máa ń sọ wọ́n máa sọ pé aya ti fẹ́ gígùn tẹ́lẹ̀ kan tó sọ pé kò máa ná ẹ há sí para ọ̀rọ̀ mi ẹ ṣe jẹ́ nù pẹ̀lú olóńgbò ẹ má bínú mi understand nǹkan tẹ́ ẹ sọ kò yé mi rárá. Edu ṣé o kì í sọ ọmọ Yorùbá rárá ni àní nǹkan tèmi ń tura àti sọ fún ẹ ni pé ibi tá a fẹ́ gbin obì sí obì ti lálẹ́ ó ti wù níbẹ̀. Nǹkan tẹ́ ń gbìyànjú àti sọ fún mi ni pé ọ̀rọ̀ ọmọ Ayọ̀mídé yẹn ẹ̀yin náà nífẹ̀ẹ́ sí àbí. kò já ọmọ àgbà ni ẹ ọmọ àgbà ni ẹ nídù bó ṣe rí gangan ló ṣe sọ yẹn. Then you be now. You will lose the phone since. Hello sir. Bẹ́ẹ̀ ni sir, mo ní kí n sọ fún yín pé mo ti wà níbi orí ilẹ̀ yẹn. Ẹ̀yin àtẹni tó máa rà náà mo ń retí. Sá ẹjọ́ torí 350 báwo 500,000 lèmi àti ìjọ sọ̀rọ̀ sí ẹjọ́ torí Ọlọ́run ẹ bá mi bẹ́ẹ̀ nìyẹn sọ̀rọ̀ 500,000 tí mo fẹ́ tà yẹn gan tí ó bá kí ṣe pé mo nídìí owó ilẹ̀ yìí láàrin mi àti yín owó ti jù bẹ́ẹ̀ lọ ẹjọ́ torí ẹ bá mi bẹ́ẹ̀ nìyẹn sọ̀rọ̀ 350 báwo ní ti kọ́ abirù kí lélẹ́ báyìí torí ọlọ́ nígbà tó bá ra lélẹ́ 350 bó ní kí n wá 50,000 tó kù sí. kí n tẹ̀lé láti gbé wọn ìkúrò ibi tó wà o torí ọlọ́ tó bá láwọn ra lélẹ́ ní 350,000 sí ṣé ilẹ̀ igun wọ́ọ̀jì ju 500,000 tí mo fẹ́ tà lọ. Tàmí sọ trust lẹ́nu kí lẹ fẹ́ kó jẹ́ gé tèmi. but nǹkan tẹ́ ń ṣe fún wa yìí ò dáa a wá sí bíbá ìlànà pàfẹ́ rí i a wà ń takùn for more than 2 hours ẹ̀ dá wọn lé kí wọ́n padà wá bíbá ìlú ṣé òkú tájọ àgírí lélẹ̀. mo sì mọ̀ pé wíì lẹ́lẹ́ bá mi sọ lánàá yẹn ló jẹ́ kí n dá inú ọmọ mi nǹkan sá dá inú ẹ̀dẹ̀ tún dé lónìí yẹn sí náà wèrè yẹn náà lẹ́ tún sọ lẹ́nu èmi náà dẹ̀ ti ṣe nǹkan tí mo fẹ́ ṣe báyìí ẹ ṣáà ti ẹ wo bí ẹ bá lọ make any advice ẹ bá lọ pè pé bóyá smart o lè ní sí ní ẹ má sàánú ọ̀nà orí fún ẹ má lọ ṣe bí gbogbo àwọn ọmọ rẹ.
kí ló ń ṣe ẹ́ náà ṣé mi ò bá ìlú báyọ̀ ká fẹ́yàn dúdú ká fẹ́yàn pupa ìfẹ́ nìfẹ́ jẹ́ náà. Anyway kókò tó wà lọ́wọ́ ẹ̀rọ ní èso lójú àwọn tó kù ìrẹ̀ nífẹ̀ẹ́ ló jẹ́ kí n ṣe irú kan lẹ́yìn àti ẹ̀rọ lára kan bá mi lọ láti ṣe àfàrà rẹ̀. Nílẹ̀ ń gbèrò fún ìkan. Kí ni ṣé ọ̀rọ̀ tó ṣàmà èrò tó máa jáwó ni àbí àti mi? Ẹ̀yin ò mọ̀ ju everything owó ni kò ṣọ̀rọ̀ owó leléyìí o. Ọ̀rọ̀ boyfriend mi Báyọ̀ ni mo fẹ́ sọ fún mi. Kí wàá ní o? Ẹ wò ó gbogbo tó ṣe máa ń lẹ́nu fún mi yẹn ti pọ̀ jù mo fẹ́ dogún mo fẹ́ dọgbọ̀n ó ti pọ̀ jù so mi lérò bóyá òótọ́ nìkan tó ń sọ mo lè fẹ́ ká ṣe àwọn ìfẹ́ fẹ́ ká ṣe fún un. You are so funny. Ìwọ tó jẹ́ pé mo ṣe máa rẹ́yìn méjèèjì yẹn gan mo fi ọlá ìfẹ́ yín tọrọ. Ìtí mi kò ń ṣe pé ọ̀rọ̀ pé bóyá Báyọ̀ ò dáa mi ò sọ pé kò dáa ó dáa but gbogbo bó ṣe máa ń lẹ́nu sí mi mo fẹ́ mọ kókó ẹ̀ táìmù tó dẹ̀ sí mọ́mí àti dájú ilé ìfì ẹ̀ bá ti ṣe kílé ẹ̀. Má try ẹ̀ o má try nǹkan tó lè fẹ́ ṣe yẹn. Kí ló wá fi ṣe fún mi jẹ́ kí n sọ sí i. Màá fi àti bá yín sọ anything tí n bá fẹ́. Náà tí bá gbọ́ yín yé báyìí, nǹkan tẹ́ ń sọ ni pé ẹ fẹ́ ká bá yín ṣe àdánwò ìfẹ́. Alẹ́ fẹ́ ṣe àdánwò ìfẹ́ fún. Ẹ wò ọmọ iná làwọn rán sí náà o. Torí pé kí ni ẹni tó bá tọwọ́ bọ náà iná jó tí iná bá dẹ̀ ti jó á kábàámọ̀ àbámọ̀ dẹ̀ ní lẹ́yìn ọ̀rọ̀ òfo ni. A ní màdámù. Àǹtí Bísọ́lá ni ẹ̀gbọ́n mi ni ọ̀rẹ́ ẹ̀ lélédèjì ló jẹ́ ọ̀rẹ́ pẹ́ fún mi. So èmi ni kò fẹ́ dá wá ṣe ni pé ká jọ wá sí òun lè máa wọ bẹ́ẹ̀ sí. Alright, kò sí problem. Báwo lẹ ṣe wá fẹ́ kí sẹ́yìn sí lọ báyìí? Nǹkan tẹ̀mí lérò pé ó máa ṣe mọ̀ mo fẹ́ jẹ́ kẹ́ kidnap mi tó dẹ̀ bá ti kidnap mi máa fún yín nọ́mbà bẹ́ẹ̀ fún mi ẹ̀dẹ̀ máa pè é ó ti yẹ máa ṣàlàyé fún un. So mo fẹ́ wo reaction ẹ̀ after that àti màmá kọ́ta máa ṣe. Ká kidnap ìyẹn ń ṣe problem. Àwa ò ní ọ̀nà méjì irú àwọn nǹkan bẹ́ẹ̀ náà làwa fi ń jẹ la fi ń mu la fi ń live life ti nídùú àbí báwo. Na so my boss. Ẹ mọ nǹkan tó bá ṣẹlẹ̀ ẹbí mi ní 200,000 lórí jẹ́. 200,000 ẹjọ́ owó àti sanwó yẹn kọ́ ni problem but mo máa fún half payment tá bá ti parí iṣẹ́ máa balance yẹn. No 150 later 50. Ẹ jẹ́ iṣẹ́. Kí ló ṣẹlẹ̀ gangan? Mi ń tọrọ sẹ́gbà lọ́wọ́ yẹn o 150 now later 50. Agree. Mo ti gbé bọ̀ transfer ni máa ṣe sí. Wọ́n mo ń bá transfer. Bébì kí wọ́n tó fún wọn ní àkàlẹ̀ ní àjọba alẹ́ nìyẹn. Lọ́sẹ̀ ti ṣe tán báyìí. Ṣé o ti rí wàhálà tó kọ̀ wá sí torí ọ̀nà? Àǹtí, ẹ má jà blame mi báyìí. Way out ló kù báyìí because ọ̀bẹ ti gé ọmọ lọ́wọ́. Ọmọ sọ̀bẹ nù. Ta ló mọ̀ pé ọ̀bẹ ti ṣe ń pèsè? Solution ṣe gbogbo wọ́ọ̀nù ọmọ yìí títí ṣé mi wọ́ọ̀nù ẹ̀ mo ní má ṣe ṣé o ti rí wọ́n so gbogbo wa mọ́lẹ̀ bí ẹ̀rọ kí wọ́n ní solution. The solution tó wà nílẹ̀ ni pé ká pe Báyọ̀ kó má ta ilẹ̀ rẹ̀ because tó bá ta ilẹ̀ àwọn tó ra rẹ̀ lọ́wọ́ rẹ̀ wọn ò ní gba rẹ̀ lọ́wọ́ rẹ̀ padà ní kò dé lè rí ta ní iye tó bá fẹ́ tà mọ́. Ẹ̀rọ torí Ọlọ́run ẹ bá mi pè é jù. Tí bá bí gbá ọ ní. Wo gbẹ́sẹ̀ kalẹ̀ ọ̀rọ̀ gbẹ́sẹ̀ sókè kọ́ mi lọ jẹ́ ká yọ fún nǹkan pé. Kí n yọ kí n máa pákẹ́ máa kọ́rẹ́ pé ẹ fẹ́ nu yọ fóònù. Ṣé a lè fẹnu dá ìnọ́mbà mi? Ìjọ kí la wá fẹ́ ṣe báyìí.
Olóńgbò. Ẹkùn tó mi gbó kìjìkìjì. Ọ̀gá tó ń pọ̀ gẹ́gbẹ́ ránṣẹ́. Ọkùnrin ló ké sí. Èmi fọ́ fún ẹ. Olóńgbò. Nídù, kí ló fẹ́ ṣàbáyé? Kí ló ṣẹlẹ̀ gọ́gọ́? Bàbá o, ó máa fẹ́ tọ́ wọn kankan lọ́wọ́ yín ni. Ó yá gbé mi tù àbáyé gbé mi lébẹ̀. Olóńgbò, ẹ sì jí ká fa àwọn gáìsì ìkàlẹ̀. Ó yá wèrè ṣá. Kí fa àwọn tani sílẹ̀. Wo bí ṣé kò ṣe kó fẹ́ gbàbọ̀dé fún mi báyìí. Sí, kò sí nǹkan tí mi lè ṣe o lórí ọ̀rọ̀ ọmọ Ayọ̀mídé. Torí pé kí ni ojoojúmọ́ nífẹ̀ẹ́ tàbí ibi ọtí. Kí wá ní kí ti Báyọ̀ jẹ báyìí? Àbáyé Báyọ̀ fẹ́ bàjẹ́. Báyọ̀ fẹ́ kú ṣá. Wo bí torí Báyọ̀ yẹn òun gẹ́gẹ́ ní kọ́kọ́rọ́ kan tó ti gbé yín ajá jẹ́ tipẹ́tipẹ́. Bí mo dẹ̀ ṣe wà yìí mo ti rẹ́dí àti ṣe kéne. Mo ṣe máa jẹ́ nìyẹn. Ẹ gbà mí o, inú mi o, inú mi o, inú mi o, inú mi o. Kí ló ṣe wèrè kí ló ṣe ẹ́? Kí ló jẹ́ tọ́lẹ́tì? wèrè ní ẹ o sọ́kùnrin lélẹ̀ ṣá o fẹ́ tọ́lẹ̀tì ló wá ń pariwo wèrè báyìí. Anyway, Nídù jọ mú wèrè jáde sí gbogbo lọ tọ́lẹ̀tì kó má fòrò bàbí bàbí jẹ mind you Nídù má jẹ́ kó ti yẹ kó jẹ́ kó yẹ kó má jẹ́ kó play smart ball kó ṣe lè fẹ́. Ìbọn díẹ̀ jọ. Ya ìwọ ni ìwé ń gbọ̀n. Bọ̀ tó bá play smart máa yẹ blọ́ọ̀kù yẹ lórí sí. Ó yẹ ẹgbẹ́ ló gbé mi wá sí bíbá. Ok, kí wàá ló fẹ́ kí n ṣe? Mo fẹ́ pé Báyọ̀ ní sí pé ilẹ̀ tó fẹ́ tà yìí kó dáhùn kó mọ̀ tà. Olóńgbò géèmù káàjọ pé ó ti change sí another things. So mo fẹ́ pé kó dáhùn pé kó mọ̀ tà ilẹ̀ yẹn pé géèmù ni táwọn ìyá mi fún mi. Ìwọ náà rí yẹn sọ máa fún ẹ fún. Ọ̀gbẹ́ni bá mú fún mi jọ tí mo ní lágbára tí mo lè ṣe fún ẹnìyẹn ló ń ṣẹlẹ̀ gangan. Ní ìjọ náà ó yẹ kó understand mi dábò ọgbọ̀n tó ṣẹlẹ̀ check in text message sódà tó bá ti wọ́n fún mi máa drop down ìfẹ́ jókòó talẹ̀ yìí ni. Ọ̀gbẹ́ni má lọ ro orí mi mú gùn ojú ló ń rojú sànù tí bá kí ṣe pé iṣẹ́ tẹ gbé wá fún wa tó ló ń gbò ti yí síbò mi ní jẹ́ ẹ o text message tó ní sí. Ibi tí mo jókòó sí àwọn ènìyàn náà ti dì látàrọ. Ibi tí mo ní mo jókòó sí pé kí n máa retí wọn náà mo tó ti sùn lọ. Pé kí n tiẹ̀ kí n pè wọ́n. Fóònù ló tún ti kú tó bá jẹ́ pé mo ti ń pè náà látàrọ ǹsìn fóònù tó ti kú báwo lèèyàn ṣe máa rí gbé. Kí n tiẹ̀ try kí n pè wọ́n. Message. Kalele. Báyọ̀, mo ní kí n sọ fún ọ wípé eré ni gbogbo nǹkan tá à ń ṣe kí o sì má ta ilẹ̀ yìí pa eré báwo. Torí wípé èmi Ayọ̀mídé àti Bísọ́lá wà stick rí olóńgbò ti yarí. Kí ni ìtumọ̀ gbogbo eléyìí náà? Èmi wà stick. Ẹjọ́ kí ni sún mi ò like gbogbo kí ni gbogbo ìwà ìsún.
fi etí ta da parọ́ báyà sẹ́rí kankan àtọ́nà àtọ̀. Ó mọ̀ ń ṣẹlẹ̀ bẹ́ẹ̀ ọmọ kí nígbà tó yẹ kó ọ́fíìsì ni wọ́n wà wọ́n pàṣẹ jẹ́ sí pé kó náà wọ́n bọ̀ á sí ríta ni ọmọ wa kúnlẹ̀ kọ̀ọ̀kan báyẹn náà. Ok sir bọ́ sà ọ̀gá ń ní àìdíà kan mo rò pé àbí ká lọ sí hòtẹ́ẹ̀lì mo sá fún ẹ tó yẹ ká lọ bọ́ọ̀sì ẹnìkan máa ń tẹ̀. good idea lónìí tá a bá débẹ̀ lóòótọ́ a máa rẹ́ni tó pọ̀ máa ṣẹ̀ sófin. yes sir. bá a ṣẹ̀ sófin ọmọ àmọ́ ṣe kí ni àwọn máa fi pa ó sápò. bẹ́ẹ̀ sà. it's good idea. kí ló tún kù ìsúnbẹ̀ ọ́fíìsà move. yes sir. kí ló ń ṣe tó ń gbọ̀n. yes sir yes sir yes sir. gáàgá òun ni sà. tí bàbá mi yìí. bẹ́ẹ̀ ni òun ni sà. yes sir. ọmọ tó máa ṣe ọmọ tó máa ṣe. yes sir. ọmọ máa fi lẹ́yìn àṣẹ ọ́fíìsà. ok sir. má lọ bẹ́ẹ̀ o. ok sir gabon yes sir. olóńgbò ni mi ò tí bá kí gbọ́dọ̀ mi pẹ̀lú lára máa fà ẹ̀yà pẹ̀lẹ́pẹ̀lẹ́. ẹ̀yà kúkúdà ọ̀yọ́ mi. nídù orí ẹ̀ ni màá ti bẹ̀rẹ̀ mo ti ń rápẹ̀rẹ̀ pé o lè gbà bọ̀dọ̀ fún mi kò dẹ̀ ní láti finish ẹ̀ kó tó ṣe nípa. My boss, ẹjọ́ tó náà ẹ má pa mí ẹjọ́ tó àtijọ́ wà tipẹ́ ẹjọ́. Nídù sọ́tọ̀ kò sọ́gbọ́n kankan tó lè dámọ̀ o máa gbàdúrà kó lè bọ́ọ̀rùn dáadáa. ẹ wo bí ó nífẹ̀ẹ́ Ayọ̀mídé gan-an ojoojúmọ́ nífẹ̀ẹ́ ń pa mí yó bí ọtí. You even know I love you. Yes. Ayọ̀, kàkà kíkè ní òun ṣàkápù ẹ̀, oníkálukú máa sọ́dọ̀ lọ́tọ̀ọ̀tọ̀. Kàkà kégúsí máa jẹ sèse, a máa fi ṣàwàdà nù. Mo máa bà nǹkan jẹ́ tí ẹni tí bá come up lórí pé kí n má lè fẹ́. Ẹ̀yin oníṣẹ́ àgbáyé tẹ́ gbéṣẹ́ wá ayé yín ti ta o torí ẹ̀ lè kúrò bí láàyè. Báyọ̀ sọ́wọ́ mi ló ti fẹ́ bèèrè nǹkan tó ṣẹlẹ̀ fẹ́ bèèrè lọ́wọ́ rẹ̀. Olólùfẹ́ òdodo ni ẹ ó dẹ̀ nífẹ̀ẹ́ ìwà ìdáadáa lóòótọ́ bẹ̀sí gbogbo nǹkan tí ò yí ẹ látọjọ́ èdè ló máa yí ẹ. ay Ayọ̀mídé gbogbo nǹkan tó ti ṣẹlẹ̀ látọjọ́ bẹ̀rẹ̀ sí ní sọ fún Báyọ̀. Báyọ̀ nǹkan tó ṣẹlẹ̀ fúláwọ̀ mi. tí mẹ́sẹ̀jì tí mo kà yẹn náà mi ò understand ṣé lóòótọ́ ni. ààrẹ náà ló wà. báwo ni ti kọ́wé ṣe jẹ́. bákan náà ni. ọmọ mo lẹ ti rí wèrè gbọ̀ngàn Báyọ̀ yẹn lọ wáyé tó ṣe lágídí bẹ́ẹ̀ yẹn irúfẹ́ wèrè wo nìyẹn ní ìlú èkó lè ṣe tó lè nà. gbogbo mi ń ṣe gbogbo kìíní yẹn fún musa pass náà ó dẹ̀ bí òkò yẹ kó ti jábọ́ látọjọ́ tí mo ti ń bá bọ̀. bọ́ Ayọ̀ ṣe ó sọ pé ìwọ náà love guy yìí ló ṣe love. àbí ẹgbẹ́ ṣe ń sọ̀rọ̀ ó nífẹ̀ẹ́ mi wọn èmi náà dẹ̀ nífẹ̀ẹ́ ṣùgbọ́n mo fẹ́ mọ true love tó ń ṣe mi ó ní gbogbo nǹkan tá à ń ṣe yìí. because ọ̀bọ yẹn ó máa lè kú fún ẹ gan-an. ikú yẹn gan-an ló kàn báyìí. àǹtí mi ẹ jẹ́ gbẹ́rù jáde. kẹrin. ìwọ tún lélẹ̀. ẹrù mi bó ṣe wà it's like poison but kò kí ń ṣe poison but tó bá mú ó máa fi pain inú rírun díẹ̀ kò ní pọ̀ jù but ẹ gbà náà ẹ kọ́kọ́ gbà lọ́wọ́ mi náà náà wo bí tó bá ti lò pẹ̀lú pain yẹn make sure kó kọ́kọ́ ṣe bí ẹni tó kú náà. aṣọ ẹgbẹ́ mi ni mo wà nǹkan
But má bá yín mú antidote ẹ̀ wá, ṣé ti gbọ́? Kò sí problem, a máa lò. Ẹ máa lò bí ti báwo? Èmi báwo kí lẹ sọ yìí ẹ̀pẹ̀ kan ní nǹkan poison ẹni tí mo fẹ́. Nǹkan tí mo sọ ni pé àwa máa lò ó fún yín. Okay, máa lò fún o. All right, see you later. Báyọ̀! Ìwọ ni takùn tó fẹ́ sọ pé kí ni má wò ni. Àwọn Yorùbá dẹ̀ ní tòun tèrè lọ́jọ́ ń lọ. Obi, èmi àti ẹ̀kọ́ lájọ máa kú o. Ìwọ nìkan ló ń dá lọ torí máa finish ẹ̀ lẹ́yìn. You're shouting. Yeah! Everybody answer! Everybody under this thing. Drop your gun! Hey! Thank you, sir. Hey. Shut up in your mouth. Are you mad? If you had fun, I will gun you down. Gbogbo nǹkan tẹ́ ń sọ pátápátá ni mo gbọ́ o. Ta ló ń test yín láàrin yín? Mr. Lover. Okay, ìwọ ni Mr. Lover. Ìwọ ni Mrs. Tester, àbí? Okay, ta ló wá fẹ́ náà méjèèjì báyìí? Officer, èmi ló máa. Hey, keep quiet. You are mad. Tó bá tún màá fi bá jẹ etí ẹ̀. Oya, everybody stand up! Stand. Don't rush, one by one. Hey! Yes. From this angle. Go like this. Yeah. Turn like this. Move! I want to go. Follow each other. Yeah, where? Don't fall him down, my precious bag. Tala fẹ́ kọ́ mi wé ni. Tala ojo dá fún mi. Ta ló máa kọ́ lé yìí wé? Àlọ́ ọpọlọ yín ṣiṣẹ́ dáadáa. Ọ̀mọ̀wé dẹ̀ tún ni mí. Ẹ ti máa rí ó hàn lára mi gan. Ẹrẹsẹ̀ pé egun. Ṣé tó lóde ni? Wèrè lélẹ́yìí. Tẹ́lẹ̀ yóò mọ̀ sí tẹ́ ń dá ọpọlọ yín ò tó nǹkan. Fantabulous semi-permeable membrane indigenous of sagacity. Mo sì sọ fún ọ, jẹ́lé yóò jẹ́ ìgbà òpin. Tọ́tún sọ ọdún ègún lẹ́gbẹ̀ẹ́ mi. Èmi ọ̀sán bàtà yín gbádùn. Ìwé wo ló fẹ́ ka? Orí tó báyọ̀ ní kò lọ́pọlọ. Ìwọ tó gbọ́n tó mú kún mẹ́kọ̀ọ́ yọ kàwé. Yóò bá dogun kó dogun. Ọdẹ. Ibi ilẹ̀ wa, wọ́n ló ti dá. Àrífọ́lá, mọ ìyànjú ẹ. Lẹ́yìn tẹ́ ń pariwo bó lè dogun kó dogun. Bó lè dìjà kó dìjà láàrin nísẹ̀yìn lẹ́kọ́ họ. Tí múralẹ̀. Múralẹ̀. Lérè kọ́ yìí. Yẹmí. Àbí Yẹmí kọ́ yìí. Àbádọ̀bálẹ̀ o. Ìwé ò jẹ́ dọ̀bálẹ̀ mọ́. Gbogbo èyí náà ni. Ẹlẹ́rìí bá ti rí. Kéré o. Àkànní. Èwo la tún rí gbọ́ o. Baálẹ̀ olúwa yìí, wọ́n ní kí n fi tó yín létí. Gbẹ́kẹ̀ pàdé àwọn gbàgede nísìn. Ẹ láti wá sí kíni. Wọ́n fojú rẹ̀ báyìí dùn. Kẹ́rin. Ájú mi kòrókòró báyìí ni mo fi rí. Irun orí mi. Ìwé ni. Ọwọ́ mi yìí lásán ìwé ló wà ńbẹ̀. Ṣé wọ́n rí bàtà ẹsẹ̀ mi tí mo fi rìn yìí ìwé ló rìn inú ẹ̀. Ẹ̀mí ń tẹnu máa fọ́ rí. Ìwé wo wáyé lédè ti rí wáyé Yẹmí. Ṣebí Yẹmí nírìn tí àyà rẹ̀ ta síta yìí. Ìwé ló débẹ̀ o. Ìmọ̀ tí ẹ̀ ló dúró yìí. Yẹ bá wá ìyá mi ẹ̀rí bá yà mí tààtà jù sí. Wọ́n lérè. Wọ́n mọ̀ ṣe pọ̀ tó. Ẹwà. Kí ni? Mo ní tàbá gbọ́dọ̀ tí mo sọ kẹ́ ẹ sọ kí ni ṣe yín. Ẹ mọ̀ kan mo gbọ́ èdè tẹ́ ẹ sọ mo gbọ́ dáadáa. Ìgbọ́. Dáadáa ni mo gbọ́ dáadáa. Mo bá ṣe fún yín ọ̀dọ́.